ìròyìn ayọ̀ rèé o. iléeṣẹ́ Honor Intercontinental Nigeria Limited tó wà ní òpópónà Stadium Road nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ní àwọn ṣetán láti ṣe onígbọ̀wọ́ bọ́ọ̀lù aláfọwọ́gbá ìyẹn ìdíje championship lẹ́yìn tí wọ́n ní yóò gbéra sọ lọ́jọ́ ajé Monday ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí. ẹ tó jẹ́ oníṣòwò pàtàkì ni tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó tó ní iléeṣẹ́ Honor Intercontinental Nigeria Limited tó wà ní òpópónà Taiwo nílùú Ìlọrin ló ti ní ìyẹn ọ̀gbẹ́ni Enekwe Gideon Cordell ló ti ní òun ṣetán láti náwó ìdókòwò òun lọ sọ́dọ̀ àwọn tó ń gba bọ́ọ̀lù ọlọ́wọ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n ní àwọn tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara tí wọ́n fẹ́ kópa níbi ìdíje ọ̀hún tó jẹ́ pé ìpínlẹ̀ 10 ni yóò kópa níbi ìdíje ọ̀hún ló ti ní òun ṣetán báyìí o láti ṣe onígbọ̀wọ́ wọn. iléeṣẹ́ tó jẹ́ Honor Intercontinental Nigeria Limited yìí ló jẹ́ pé wọ́n ṣe ìdókòwò nípa títo àwọn katakata àti ohun èròjà táwọn tí wọ́n ń lò gẹ́gẹ́ bí dáko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló jẹ́ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyí. ṣùgbọ́n ní báyìí ó lóun ṣetán láti ṣe onígbọ̀wọ́ bọ́ọ̀lù aláfọwọ́gbá lẹ́yìn tí ìdíje rẹ̀ tó múra láti gbéra sọ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin tí í ṣe olúlu ìpínlẹ̀ Kwara ẹni tó jẹ́ aláṣẹ àti apàṣẹ Honor Intercontinental Nigeria Limited ló ti ní nínú eré ìdárayá tóun láìkè tóun nífẹ̀ẹ́ sí jù láyé òun náà ni bọ́ọ̀lù aláfọwọ́gbá yìí tóun sì ti ṣetán báyìí o láti rí i pé òun ṣe ìgbélárugẹ fún wọn. nígbà tó ń sọ̀rọ̀ ó ní iléeṣẹ́ Honor Intercontinental yìí ó ṣetán láti ṣe àgbékalẹ̀ ìdíje líìgì tó jẹ́ ti baseball tó jẹ́ pé lọ́dọọdún ìdíje náà yóò mọ̀ wáyé láàrin sísì méjì náà ni ìdíje ọ̀hún yóò ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ wáyé pẹ̀lú èròǹgbà láti rí i pé bọ́ọ̀lù aláfọwọ́gbá yìí ó dé èbúté ògo ní ìpínlẹ̀ Kwara Nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáyé lápapọ̀. nígbà tóun náà ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ọ̀gbẹ́ni Káyọ̀dé tí wàá sọ pé wọ́n fi ọwọ́ gbáyà ó ní gbogbo àwọn ikọ̀ ọ̀hún ni wọ́n ti gbáradì o tí wọ́n ti ṣetán láti rí i pé àwọn gba ìdíje ife ìdíje ọ̀hún champions náà fẹ́ gbà yìí òun ò rí i pé àwọn gbà wá sí ìpínlẹ̀ Kwara láì ní fi àkókò ṣòfò láì ní la àwọn lóògùn rárá. ó wá lu gómìnà ìpínlẹ̀ Kwara ó lù lọ́gbẹ̀ẹ́nu bákan náà ló lu ẹni tó jẹ́ aláṣẹ àpàṣẹ Honor Intercontinental Nigeria Limited yìí ó lù lọ́gbẹ̀ẹ́nu pẹ̀lú akitiyan wọn láti rí i pé wọ́n ṣe ìgbélárugẹ fún àti onígbọ̀wọ́ fún bọ́ọ̀lù aláfọwọ́gbá yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ wọ́n ní lọ́jọ́ ajé Monday ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025 yìí náà ni ìdíje náà ni yóò gbéra sọ tó jẹ́ pé ìpínlẹ̀ 10 ni yóò kópa níbi eré ọ̀hún. lára àwọn ìpínlẹ̀ tí yóò kópa ní ìpínlẹ̀ Èkó, Ondo, Èkìtì, Bayelsa, FCT nílùú Àbújá, Delta, Kwara, Ọ̀yọ́, Niger àti ìpínlẹ̀ Kaduna. Coach Káyọ̀dé ó ní ife náà àwọn ò rí i pé àwọn gbé jàǹtò wá sí ìpínlẹ̀ Kwara níbi ìdíje ọ̀hún. ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ ikọ̀